lẹ́nu ni. Ó ń ṣakọ, àló ń dẹ́mọ́, ó ń dẹ́mọ́. Sórí tí ìbá sí ṣọ́ọ̀bù náà wọ́n fẹ́ rà, mo sì wà ń bẹ̀ náà bó ṣe tà. Ìdajì yìí, ó ní 50 naira. Odidi rẹ̀ 100 naira ni. Ọ̀pá ẹ̀yìn lélẹ̀. Tó bá fẹ́ tà, ìdajì rẹ̀ 70 naira. Tó bá ti kún 100 naira ni kò gbà lọ́wọ́ wọn. Eléyìí, ẹ kú lé o. Ẹ káàbọ̀. Látàrọ̀ tí mo ti rán ológogoro kó lọ gbé táfi rẹ àgbo. Kí ló tẹ̀ méjì tẹ ìwájọ dé sí mo jọ rán yín sẹ́pọ̀ ni? Iná ni mo lọ rà, mo sì pàdé rẹ̀ lọ́nà. Títì láti pàdé ara wa. Ẹ pàdé ara yín náà ni ọjọ́ kan ò sí kẹ́ mọ́ pàdé ara yín. Ọjọ́ kan ò sí kẹ́ mọ́ pàdé ara yín. Ẹ dákun, ta làwọn tí wọ́n fẹ́ rà gbé ni? Jẹ̀dí lè mọ̀ ṣe wọ́n bóyá ńlá. Ṣé jẹ̀dí ṣe wọ́n ni? Sáwà lè bá sọ̀rọ̀. Táwọn lè fẹ́ rà gbé ni. Ta lè lè bá sọ̀rọ̀. Ṣọ́mọ àbúrò yín ni wọ́n ni àwọn ó ṣèyà fún wọn o. Orí yóò pè ní, ṣé ló ń ṣẹgbẹ́ yín ni? Ẹ wá kì í ṣẹgbẹ́ yín tòótọ́. Àtìlẹ́ pé o. A lè pè yín láǹtì. Èmi tó ṣe pé mi mọ̀jà yóò wá mọ̀ pẹ̀lú eléyìí láǹtì. Àwọn ọba yín wí ọmọ ta ni. Ramota fi wọ́n lẹ̀. Jókòó. Sọ́mọ àbúrò yín ni wọ́n ní àbúrò. Èwo ló ń ṣe nínú? Ramota ìwọ fi ilẹ̀ ìwọ jókòó.